àwọn míì wà tó bá ti mọtí ó máa ṣe wọ́n bí kò máa jà ni àwọn ẹlòmíì tó bá ti mọtí bí pé kò máa jó kiri ni àwọn ẹlòmíì dẹ̀ máa ń rojọ́ tó bá ti mọtí bọ́ tèmi bá ti mọtí yẹn bẹ́ẹ̀ yẹn wọ́n máa ń ṣe mí bẹ́ẹ̀ pé kí n máa Rita! I mean, kí ló ń ṣẹlẹ̀? This is very unusual of you. I said I'm fine. Dìde sókè báyìí o, má fọwọ́ kí á gà bí o. Kí ló dé tó ń jẹun bí wọ̀ bí abáyé? Bọ̀bọ̀ ṣe wèrè yẹn ni. Ọ̀pọ̀ táwọn sọ̀rọ̀ pa ẹ̀ kò lẹ́yìn wọ́n tó fẹ́. Ó mi sọ pé kò gbé lọ sórí bẹ́ẹ̀dì kò bá sùn tí yẹn bá yọ fáìn bọ̀ mi ò sọ bẹ́ẹ̀. Kílẹ̀ sọ ṣé ẹ fẹ́ sọ pé ẹ like me ni ẹ má fojú ẹ wò mí rárá o ṣé pé ṣe wà yìí ẹ kàn lè ra pack síbi yẹn kí n sáré fún yín ní pasting. Ṣé wèrè lékè yẹn kó sọ bí mo ṣe máa ń tọ́jú òfin ẹ̀yìn? Tí ní kẹ́hìn tí ń pè mí lórúkọ nìyẹn. Yes, now. Ẹ má bínú sá. New position tán fún ẹ yẹn àfẹ́ mọ́. Wọ́n ti fẹ́ sọ mí di full house husband. Feel more comfortable around you. Gbogbo nǹkan tó sọ gbogbo ẹ̀ náà ni máa tó lẹ̀. Ẹ̀jọ̀ ọmọ ní ìbéèrè kan fún ẹ. Ṣé o lálàáfíà? I was going to tell you. Oh my God, no. Eléṣù ọ̀rọ̀ yẹn gẹ̀ yẹn wà láì. Ọmọ yẹn fẹ́ fagídí lámi ní ṣá. Adéyẹjì oníkùbú tìlú alárànwọ́ tìlú àrànmọ́ ọ̀rẹ́ mi tarùkù fúnra ẹ̀. Ẹja ni mo ń gbọ́rùn nínú ikú ẹgbà mi. Ibo ló fi pa àwọn ọ̀rẹ́ ẹ̀ máa wà báyìí. Club lọ máa wà tó ṣe wáyé. Wọ́n wá ẹ̀ ń bẹ̀. Ẹ̀rù tí ẹ bẹ̀. Pé kí ni ẹ? Ìpè fine boy like mi tí n bá wọ club lásán àwọn ọmọ yẹn wọ́n á máa kó mi jẹ ní rush. Ó mọ o. Nǹkan kan ló dá mi lójú tí mo mọ̀ àjẹkùnrin náà ń jẹ. Why do you want to destroy the life of someone you called your friend? My friend! Wọ́n gbọ́ òṣì àti orí burúkú tó ń ṣe pẹ̀lú ọkọ mi. Wọ́n gbọ́ àṣírí yẹn ló ti tú sí mi lọ́wọ́ báyìí. Fífẹ́yàn kan náà. Ẹ wo bó ṣe gbà tó sí gbọ̀lẹ̀ bẹ́ẹ̀ yẹn. Mo dẹ̀ wá fẹ́rẹ́ sọ pé kí ní abẹ́ wọn náà ó máa.